tèmi ò yí padà yèyé dára kowé ni mò ń jẹ́. Mo kàn tún fẹ́ wá fi nǹkan kan tó ẹ̀yin ọmọ ìran mi gbogbo ilẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáláyé gbogbo ibikíbi tẹ́ bá wà, attention yín a ní ìdí ẹ̀. Mo kàn déédé gbọ́ náà ni wípé wọ́n summon àwọn gbogbo ọba ilẹ̀ Yorùbá fún meeting. Kò ń ṣe ọba ilẹ̀ Yorùbá nìkan tó wà ní Nàìjíríà o, àtàwọn tó wà káàkiri outside bíi ti ọba Côte d'Ivoire. Okay, ẹjẹ́ ń óyá ẹjẹ́ àjọgbọ́n. Àwa kábíyèsí ọba Yorùbá lórílẹ̀-èdè Côte d'Ivoire. Àwọn náà ni ìyàwó tí wọ́n ń sọ̀kalẹ̀ nínú mọ́tò yìí. Pápákọ̀ òfurufú òfúgbà ibẹ̀ náà ni bàbá wà báyìí. Kí ni ọ̀pá tí bàbá fi wà níbà yìí? Láìpẹ́ yìí náà ni a gbọ́ wípé bàbá gba ìpè wá sí ìpàdé lọ́balọ́ba káàkiri àgbáńlá ayé léyìí tí ó máa wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. So fún ìdí eléyìí bàbá ti ń lọ sí Nàìjíríà báyìí. Bàbá kábíyèsí o, kí àjọ pẹ́ lórí, kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé ìwé ìpeni sí ìpàdé àwọn lọ́balọ́ba káàkiri àgbáńlá ayé ní orílẹ̀-èdè wa Nàìjíríà síbẹ̀ ni. Ó ṣe rí gangan nìyẹn. So wọ́n ní wọ́n fẹ́ pè wá sí pàdé láti pé gbogbo àwa tá a jẹ́ ọba Yorùbá káàkiri orílẹ̀ gbogbo àgbáyé ká ṣe ìpàdé. A ní kọ́ngírẹ́sì tí a sì ní Nàìjíríà. So torí ẹ̀ ni mo fi ń lọ báyìí. So bí ẹ ṣe lọ sí Nàìjíríà báyìí láti tètè pé ẹ lọ sojú ọmọ Yorùbá ní orílẹ̀-èdè yìí, kí ni nǹkan tí ẹ fẹ́ bá ọmọ Yorùbá ní orílẹ̀-èdè yìí sọ fún bí padà dé tí ẹ bá padà dé láti orílẹ̀-èdè yìí? So kí má sọ kó má gùn jù, ṣe ti gbọ́ ìpàdé àpapọ̀ gbogbogbò ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọ́n náà ń pe gbogbo yín. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn tẹ́yin náà ń wò mí tẹ́ẹ̀dẹ̀ ń gbọ́ mò ń bi yín. Ìjọ́ wo ni àwọn ọba Nàìjíríà ti wá bẹ̀rẹ̀ sí ní recognize ọba Côte d'Ivoire, ọba Yorùbá nílẹ̀ Côte d'Ivoire? Definitely wọ́n ti invite ti Kútọ̀nù, kò ṣáà ṣe pé torí Ìgbòho ṣá. Àwọn wa dé gan wàhálà dé. Tí mo bá ṣàlàyé fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jẹ́ kí ti yín di ẹni ó ń bọ́ bá ní ó ń sọ̀rọ̀ sí jòyè. My dear, ẹ yé bínú orí kẹyìn má lọ fi fìlà dédìí kò ṣeé ṣe. Ẹ lọ sórí social media káàkiri ẹ rí bí wọ́n ṣe ń gbé ọba tó ń fún àwọn ọba jẹ back to back. Tá a bá tún fún yín ní àwọn information tó ṣe kíní ẹni àdára ó ń búyàn ní ó ń ṣe kíní kan. Ṣé ti rí mídíà, ṣé ti rí bọ́n ṣe ń búyàn sí, ṣé ti rí tán bá ti bú yín tán wá tún fún èpè kàǹkàǹkà wọ́n fi gbà nídìí fún yín. Ta ló bí ta mélòó nínú yín náà bí ire kó challenge wọn? That is not the issue. Mi ìkọ̀ torí ti gbó ní bá jẹ́ tẹ̀yìn ẹjọ́ èyí tí wọ́n ti wá ń pe gbogbo ìpàdé gbogbo lọ́balọ́ba tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá káàkiri débi wípé wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí ọba Côte d'Ivoire kó wá sílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ ṣe gbogbo ìpàdé gbogbogbò, wọ́n á ti fi ránṣẹ́ sí ti Kútọ̀nù àti Gambia àti Ghana ti gbogbo kí ló ń ṣẹlẹ̀? Èmi ò mọ̀, ṣé wàá mọ̀? Bójúbójú ọlọ́rọ̀ ń bọ̀ ẹ para mọ́ ṣé kí n ṣí ẹni tó lọ́rọ̀ bá gbá mú. Bá mi kọ nǹkan tó think síbi comment section. Ṣebí ìwọ náà ló ń pariwo kò ṣe pé òun pariwo sorry tó ń send information yẹn tí oríṣiríṣi ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta tí àwọn ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ń sọ nǹkan tí ẹ̀mí Ọlọ́run fi hàn wọ́n bóyá lótìtọ́ àti lódodo àárín àwọn àtọlọ́run, ṣùgbọ́n ṣáà ń sọ síta pé kí bàbá wa Ìgbòho kó má lọ Nàìjíríà. Èyí tó ti wá ń sọ́mọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá tó ń sọ́mọ̀ ti Kútọ̀nù sọ́mọ̀ ti Côte d'Ivoire bẹ́ẹ̀. Kọ́lọ́n kó yọ wá ń bẹ̀ ni o. Òòṣà mi òòṣà no go home o. Òòṣà ò lọ Nàìjà o. Ṣé torí ìbò ni? Ṣé ìbò tó ń bọ̀ yẹn ti ń rí fìrífìrí wípé kò lè jọra wọn, kò lè fẹ́bọ̀ yín? My dear,
ó jẹ́ support Yorùbá nation. Okay, ó rò wípé àwọn àgbààgbà yẹn nǹkan tó fẹ́ kí sọ mi ní sọ ṣùgbọ́n àlàyé kékeré ni mo máa sọ fún ẹ. Ṣé orí Yorùbá nation ni bàbá Akíntóyè gbé dání, òun ni Ìgbòho gbé dání, òun ni bàbá Ayílóge gbé dání, òun lèmi Dára sọ́pọ́ọ̀tì yọra fómìnira. Support Yorùbá nation. Má sọ pé kíní kan tó bá lọ jẹ́ kán kó ẹ mọ́rógà ó tí ẹ bá ẹ nìyẹn o. Yorùbá nation yàtọ̀ gédégbé sí òmìnira. Ó di what in Moscow. Yorùbá nation ni the last option kò lè yé yín. Ẹ̀yin náà ẹ encourage ká já yín sí bó ṣe ń lọ. Ó bá ti jókòó ní jókòó silent watcher, èmi gan akúkú silently jókòó. Màá máa ṣe fàájì ní Netflix wà bẹ́ẹ̀ yìí mo wo film back to back bí báwo ti Nàìjíríà máa wo ti South Africa máa wo ti America máa wo ti gbogbo ẹ̀ jẹ́ kí gbogbo wájọ máa wò. But tó bá fẹ́ kí máa jẹ́ èsì subscribe to this YouTube channel. Tá bá ṣe live show, bá wa tẹ love, like, share, comment. Ayé ìgbà tẹ́ kàn máa jókòó silently máa wò kọ́. Èmi kọ́ ni màmá fara ṣiṣẹ́ tẹ́ máa jókòó silently tẹ́ máa ní kíní kan. We are going to do it together. The earlier the better. Tẹ́ bá fẹ́ kẹ́ tètè máa gbọ́ information at everything. Tá bá jáde ẹ máa support it. Don't sit silently. Mi ìgbà silent watcher mọ́. No! Torí àtẹ̀yìn tẹ́ jókòó silent nísìnyí tẹ́ ẹ̀ ń dá sí ọ̀rọ̀ yìí òun ló ń lọ lọ́ọ̀kan. Ìwọ̀nba àwa tá à ń gbójú jáde, we know what we are contributing to this movement. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ máa sọ wípé silent watcher ni yín, iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà lọ́wọ́ yín kò dáa. So, èmi ti sọ tèmi o, kí lo feel? Drop ẹ̀ síbi comment section. Má gbàgbé o, subscribe to that YouTube channel.